Issue kan happen ní alẹ́ ìjẹta mọ́júmọ́ àná because èmi ò sí nílé, mo travel mo lọ sí Ọ̀ṣun state, so around past 9 lálẹ́, so ó ní ìyàwó Táíwò dédé call mi, so but mo rí pé nínú ohun ẹ̀yẹn ó ń panic. Kí ló ṣẹlẹ̀ wá ní àwọn kan kó ìbọn wá bá wọn nílé, pé àwọn mẹ́rin ni wọ́n, gbogbo wọn náà dẹ̀ kó ìbọn wá bá wọn nílé, pé wọ́n ṣe wọlé immediately wọ́n kàn bẹ̀rẹ̀ pé ibo ni Kẹ́hìndé wà, yàrá Táíwò tó kú dà, àwọn gold tán ló dà, fóònù Táíwò dà. Wọ́n láwọn sọ pé fóònù Táíwò wà lọ́wọ́ mi, wọ́n ní káàkì ńkọ́. Wọ́n láwọn sọ pé mi ìsínlé, mo travel pé kí mọ́tò ẹ̀ náà ni mo gbé lọ nǹkan. Wọ́n sọ pé òkè Kẹ́hìndé yẹn gẹ́gẹ́gẹ́ làwọn wá pé àwọn fẹ́ rí ibo ló wà, yàrá ẹ̀dà. Wọ́n ṣàwọnú yàrá mi, wọ́n tiẹ̀ tún wọ aṣọ mi lọ, wọ́n dẹ̀ kó ìwọ̀n bá aṣọ tán lè kó, wọ́n kó bàtà. So mo dúpẹ́ pé wọ́n ṣe anything fáwọn ọmọ wọn, àdẹ̀ fọwọ́ kan àwọn ìyàwó. So wọ́n gba gbogbo fóònù wọn, wọ́n gba ìwọ̀nba owó tó bá lọ́wọ́ wọn nílé. So now nǹkan tó jẹ́ kí n fẹ́ ṣe fídíò yìí, wọ́n ní lára àwọn pípọ̀ yẹn tó wá yẹn, ìkànnù wọn make call bóyá ẹni tó rán wọn ń pè é pé àwọn ò bá Kẹ́hìndé gangan lé o, pé àwọn ọmọ kéékèèké àtàwọn obìnrin làwọn bá, pé àwọn ṣọ́ọ̀ pé àwọn ilé ìlówó kankan lọ́wọ́ kankan, pé àwọn ò bá Kẹ́hìndé lé. Now mo fẹ́ clarify nǹkan tó pọ̀, nǹkan tó jẹ́ kí n jáde torí security purpose ló jẹ́ kí n jáde, torí ààbò lórí àwọn ọmọ mi àtàwọn ọmọ Táíwò àti family mi àtèmi gan, òun ló fà mí ìbá ti ṣe tí mo fẹ́ ṣe, but mo ti rò pé this is the only way tí mo lè fi express ara mi, tí mo lè fi kíró ẹ̀ má bàa tún ọkọ̀ ọmọ, because mo mọ̀ èmi thought mi bí mo ṣe rò ni pé àwọn tó wá sílé, owó táwọn èèyàn send sí mi through platform tí Bàámi Ayéfẹ́lẹ́ create, so wọ́n rò pé owó yẹn ṣì wà lọ́wọ́ mi, so nǹkan motion tán bá wá sílé nìyẹn. Imagine ọjọ́ yẹn ló pé ìjẹjọ́ tá a sin Táíwò, àwọn kò kàn wọ́n pé èèyàn ti ẹ̀ kú, bóyá èèyàn mọ̀, so kò kàn wọ́n, nǹkan táwọn wà after nìyẹn. So mo fẹ́ ṣe nǹkan tí mo dẹ̀ fẹ́ ṣe yẹn ni pé wọ́n ń pè níbi kéèyàn kó àkóyawọ́. Ìfàmù pé nǹkan tí mò ń ṣe inú Bàámi ò ní dùn sí, ìyẹn Ayéfẹ́lẹ́ wọn ò ní fẹ́ kí n ṣe, but mo wò pé this is the only way tí mo lè fi ṣe láti save ara mi àtàwọn family mi, kíró ẹ̀ má bàa tún happen mọ́, torí àwọn olè tó wá wọn wá lóru, alẹ́ náà wá past 9 lálẹ́ náà wá, wọ́n dẹ̀ náà lò more than 45 minutes. So gbogbo àwọn security àdúgbò wọ́n gbìyànjú bọ̀ kán tó débẹ̀, kémi tó rí wọn get, àwọn people yẹn ti ṣe nǹkan tó fẹ́ ṣe, wọ́n ti lọ. So mo fẹ́ post iye owó tó wọlé, then màá post bá a ṣe náwó yẹn síta, received everything, because ká tó sin Táíwò àti parí building yẹn, so in fact level pé a ti kàn, a ti ṣe window, a ti ṣe front door sí méjèèjì, so ó kù plastering àti fence, floor, many things. So inú owó yẹn náà la dẹ̀ ti ṣe. So màá post àwọn receipt yẹn sí online, màá dẹ̀ fi account balance mi síbẹ̀, kọ́ ẹ má bàa ẹ̀yin tẹ́ ń wá, kẹ́ ẹ má bàa rò pé owó kankan wà lọ́wọ́ mi, kò sí owó kankan lọ́wọ́ mi ò, tẹ́ ẹ bá wá ẹ̀kan fẹ́ wá fìyà jẹ mi lásán àbí àwọn ọmọ lásán ni o. Èmi ò dẹ̀ àwọn ò kí ń gbélé, ẹ má harm àwọn ọmọ, torí kò sí nǹkan tó kan àwọn ọmọ yìí níbi nǹkan tó ṣẹlẹ̀ yìí. Mo mọ̀ pé owó yẹn lẹ need, but kò sí owó yẹn lọ́wọ́ mi mọ́ o, mi ò gbọ́dọ̀ parọ́ fún yín o, mi ì parọ́ o. Màá fi account balance mi, màá fi hàn yín. In fact kò ní jẹ́ account tó ń sanwó sí nìkan, gbogbo account tí mo ní màá send gbogbo ẹ̀ balance tó wà bẹ́ẹ̀, kẹ́ ẹ lè mọ̀ pé mi ò lówó kankan lọ́wọ́, tó wáyé pé nǹkan tẹ́ ń wá nìyẹn, mi ò lówó lọ́wọ́, èmi ò dẹ̀ lára ìyá o. It's true, mo mọ nǹkan tí mò ń sọ o. So nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ tó yẹ kí n come online kí n sọ̀rọ̀ yìí o, because wọ́n ní téèyàn bá dákẹ́ tààrẹ máa bá dákẹ́, àìlè sọ̀rọ̀ dẹ̀ ní bẹ̀rẹ̀ orí burúkú. Time tí mo wà yìí kò ń ṣe gbogbo nǹkan báyìí ló yẹ kí n tún máa face, but mo mọ̀ pé ìlú tá a wà kò sí ní tó kan àwọn kan,
so nǹkan táwọn wà after náà wà after so tó bá yẹ pé mo mọ̀ pé olè ilé ló máa ń ṣílẹ̀kùn fún títà tó bá yẹ pé lára ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa kínní ni ẹ̀ ń rò pé bóyá owó ṣì wà lọ́mì kan wá gbà yòókù kò sówó in fact owó yẹn gan kò tún tó àtúntì náwó míì lọ nílé ẹ̀ torí kò ì parí tán náà àkànṣáré ṣe gbogbo ìyẹn ká fi ṣe bẹ́rẹ̀ ká fi sin Táíwò síbẹ̀ ó ní o so máa post everything so online ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín o mi ìgbéraga o kò sówó lọ́wọ́ mi o mi parọ́ fún yín o mi ò live fake life àwọn ò kí ń gbé fake life o mọ́tò tí mò ń tà ń lò wọ́n fún wa ní o àfọwọ́ ara wa rà o ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ bá mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn fámìlì mi wà àtàwọn ọmọ Táíwò ẹ jẹ́ kọ́kàn wọn balẹ̀ because láti ìjẹta yẹn ẹ̀rù ń bá àwọn ọmọ yẹn wọ́n láwọn ò lè sunlé níbo ni mo fẹ́ kó wọn lọ kò síbi tí mo fẹ́ kó wọn lọ Ọ̀ṣun tí mo wà ọkọ̀ mi ò papọ̀ mi lè ṣe nǹkan tí mo lọ ṣe ń bẹ̀ mọ́ tí mo fi padà wá sílé ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o lẹ́yìn fídíò yìí màá ṣe gbogbo receipt yẹn bó ṣe jáde iye tó wọlé màá kọ́kọ́ gbé síbẹ̀ bó ṣe jáde bá ṣe náwó màá sọ everything síbẹ̀ ẹ máa rí Bàámi Ayéfẹ́lẹ́ tẹ́ bá rí fídíò ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mi ì fi lọ yín kí n tó ṣe ẹ jọ̀ọ́ bó ṣe gbà ló jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ mo fi Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ̀rù ló ń bá èmi o because èmi ò bá tẹnì kankan jẹ́ mi ì dẹ̀ ro rí kí tẹ̀yìn kankan má dà o mi ì dẹ̀ ever ro ikú sí Táíwò ní 50 years to this time so ẹni tó bá rò pé torí irú nǹkan tó ṣẹlẹ̀ bóyá torí ẹ̀ wọ́n ti sọ mí di mílíọ̀nìà àbí bílíọ̀nìà èyí rọ́ lẹ́ pa o mo mọ̀ pé ó máa sọ mí di later but gbogbo owó tán dá kò sówó lọ́wọ́ mi o ò ní mo ní kí n sọ o ẹ jọ̀ọ́ o ẹ̀yin èèyàn ẹ bá mi bẹ̀ wọ́n ẹ̀bẹ̀ ni mo lè bẹ̀ wọ́n o mi ì lágbára kankan o lẹ́yìn Ọlọ́run lẹ́yìn àdúrà mi ò ní nǹkan kan o ẹ jọ̀ọ́ o ẹ dákun ẹ má wálé láti wá háàmù àwọn ọmọ mi àtàwọn ìyàwó àti àwọn ọmọ Táíwò ẹ jọ̀ọ́ ẹ kàn tí ẹ rò pé à ń mọ̀ ọ́n lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ kàn tí ẹ rò pé à ń mọ̀ ọ́n lọ́wọ́ mo bẹ̀ yín ni mi ò lágbára kankan ibẹ̀ ni mò ń bẹ̀ yín o so after this video ẹ máa rí gbogbo post yẹn gbogbo receipt bá ṣe náà àti iye tó kù láwọn àkáǹtì mi tí mo ní so mo rò pé tẹ́ bá rí yẹn bóyá ọkàn yín máa balẹ̀ pé mi ò parọ́ and tó bá dẹ̀ jẹ́ pé another reason lẹ fi wá mo mọ̀ pé mi ò ṣẹ̀yìn o mi ò dẹ̀ ṣẹ̀ anybody o mi ò ṣẹ̀yìn o mo mọ̀ èèyàn kì í rìn kórí má mi o tó bá yẹ pé mo ṣẹ̀yìn ẹni tí mo bá ṣẹ̀ kó sọ o màá bẹ̀ o mi ò proud o lọ́wọ́ tí mo wà yìí o mi ò proud mi ìgbéraga o mi ì dẹ̀ ní kankan tí mo gbẹ́mi lé o ju Ọlọ́run lọ o so ẹ jọ̀ọ́ o ẹ dákun ẹ má jẹ́ kó tó jẹ́ tẹ̀léńtẹ̀lé ẹ má tún já fi social media popular lẹ́ẹ̀kejì o mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ ṣé o.